ẹ jẹ́ kó yé yín ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́run. Jésù ṣiṣẹ́ láàrin àwọn èèyàn Júù. Àwọn èèyàn Júù náà ló pa á. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí tààrò sọ́kọ́. Ó wá jíǹde ni ó wá rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kán máa wàásù yìí rere. Jésù Kristi ó wá sáyé, ó kú fún ẹ̀ṣẹ̀ wa, a sín, ó sì jíǹde. Ọlọ́run bàbá Jésù Kristi, ó ní fún orúkọ rẹ̀, bá wa sọ̀rọ̀ rẹ̀ o. Oyè jẹ́ oyè wa káyàn ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ ògo dídé Kristi tí àwọn wòlíì tí a sọ nínú ìwé mímọ́ tí àwọn èèyàn mímọ́ ìgbàanì tí wọ́n ń wọ̀nà fún. Ṣẹ́rí, mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí pé ẹ̀bùn ńlá mẹ́ta ni Ọlọ́run fi fún ayé. Ẹ̀bùn ńlá mẹ́ta tó tóbi jù lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀bùn àkọ́kọ́ ni Jésù Kristi fúnra rẹ̀. Ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún mi, pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ̀bùn ńlá kejì ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ yẹn ló ń gbénu gbogbo àwa ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ wà pẹ̀lú gbogbo èèyàn, ṣùgbọ́n kò gbénu gbogbo èèyàn. Ẹ̀mí mímọ́ ó ń gbénu àwa ọmọ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi tẹ́ kì í sọmọ Ọlọ́run, ní ẹ̀mí mímọ́ wà pẹ̀lú yín, tí ẹ̀mí mímọ́ ń sọ fún yín wípé ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ tẹ́ ti gbọ́, ìránṣẹ́ mi ni kò gbọ́. Ó lè máa bá ẹ̀mí yẹn jiyàn. Ẹ̀mí mímọ́ ló ń bá jiyàn yẹn, ó sì ń ṣe lòdì ni, ṣùgbọ́n ó ní láti dẹ́kun iyèméjì ń ṣe. Ṣùgbọ́n fún gbogbo àwọn ọmọ Ọlọ́run, ẹ̀mí mímọ́ wà nù wa, ó ló máa ń bá wa jẹ́rìí. Bẹ́ẹ̀ ni ẹ̀bùn kejì nìyẹn. Ẹ̀bùn kẹta tó ga jù tí Ọlọ́run fi fún gbogbo aráyé, ó ní Bíbélì. Bẹ́ẹ̀ ni Bíbélì ó ní ẹ̀bùn kẹta tó tóbi jù lọ́wọ́ Ọlọ́run. Àkọ́kọ́ Kristi, ìkejì ẹ̀mí mímọ́, ìkẹta Bíbélì. Nínú ìwé Míkà orí 5 ẹsẹ̀ 2, pẹ̀lú ọ̀rọ̀ ìwàásù tí a mú wáyé fún ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì á tún wá nítumọ̀ sí ní ọwọ́ yín àti lójú yín àti lọ́kàn yín ju bí ẹ ti ṣe mú lọ. Fún àwọn tó jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n máa ń fojú ẹ̀gàn wo Bíbélì, òye náà yóò máa yé àwọn náà báyìí wípé àwọn irọ́ àti èké táwọn èèyàn ti pò fún yín mu, ẹ̀yin náà ó ti rí i pé àṣírí ti tú báyìí. Torí pé bí irọ́ bá lọ lógún ọdún, wọn bá wa lọ́sọ̀nù ìmọ̀ àyà tiwọn, péjọ kan lóòótọ́ ọba ẹsẹ̀ èké yá, ṣùgbọ́n òtítọ́ ni. Tó títọ́ bá dìde yóò bá yóò sì tú ni, àṣírí ó tú. Ọ̀rọ̀ níyì ẹ̀tẹ̀ ní imú wa. Nínú Míkà orí 5 mo sì ń sọ nípa ní tí a pè Jésù, àwọn oyè tí a fi pè Jésù nínú májẹ̀mú titun. Ó ní Míkà orí 5 ẹsẹ̀ 2, àti ìwọ Bẹ́tílẹ́hẹ́mù Éfrátà, bí wọ́n ti jẹ́ kékeré láàrin àwọn ẹgbẹẹgbẹ̀rún Júdà, nínú rẹ ni ẹni tí yóò jẹ́ olórí ní Ísírẹ́lì yóò ti jáde tọ̀ mí wá. Olórí ní Ísírẹ́lì, Jésù Kristi la pè ní olórí ní Ísírẹ́lì. Ẹ wá gbọ́, ìjáde lọ rẹ̀ sì jẹ́ láti ìgbàanì, láti ayérayé. Yẹn ni pé ẹni ìgbàanì ni Jésù Kristi, ẹni ayérayé ni, ẹni ayérayé ni. Ó ní olórí ní Ísírẹ́lì. Ó la pè ní ẹ̀ka nínú ìwé Sekáyà orí 6 ẹsẹ̀ 12. Ẹ̀ka Sekáyà orí 6 ẹsẹ̀ 12 jẹ́ káàkà. Sekáyà orí 6 ẹsẹ̀ 12. Ẹ gbọ́, sì sọ fún wọn pé báyìí ló lu àwọn ọmọ ogun wí, sọ wípé wo ọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀ka. Jésù la pè ní ẹ̀ka. Yóò sì yọ ẹ̀ka láti abẹ́ rẹ̀ wá, yóò sì kọ́ tẹ́ḿpìlì Olúwa. Jésù la pè ní ẹ̀ka. Ó ní ọba àlùfáà. Nínú Sekáyà náà ní orí 6 ẹsẹ̀ 30, ó ní yóò sì kọ́ tẹ́ḿpìlì Olúwa, ó ní yóò sì rú ògo, yóò sì jókòó, yóò sì jọba lórí ìtẹ́ rẹ̀. Ọba ni òun, ó sì jẹ́ àlùfáà lórí ìtẹ́ rẹ̀. Ìmọ̀ àlàáfíà yóò sì wà láàárín àwọn méjèèjì. Ìdí nìyẹn
àwọn amòye tí wọ́n wá ta Jésù lọ́rẹ nígbà tí a bí yẹn, nígbà tó wà ní kókó ní ibùjẹ ẹran, láti sọ pé amòye ni wọ́n ní tòótọ́, torí pé wọ́n ta lọ́rẹ bí ọba, wọ́n ta lọ́rẹ bí àlùfáà, wọ́n ta lọ́rẹ bí wòlíì. Bẹ́ẹ̀ Jésù yìí náà la pè ní ẹgbẹ́ Ọlọ́run, ẹnì kejì Ọlọ́run. Ìwé Málákì wá pè ní oòrùn òdodo. Málákì orí 4:2, oòrùn òdodo. Bẹ́ẹ̀ nínú ìwé mímọ́ a tún ní àwọn ẹ̀rí nípa ẹni tí Kristi ṣe nínú àpẹẹrẹ. Àkọ́kọ́ òun la pè ní mánà tí àwọn ọmọ Ísírẹ́lì jẹ. Jésù sọ nínú ìwé ìhìnrere Jòhánù orí 6 ní ẹsẹ̀ 48 ẹsẹ̀ 50 wípé ẹ̀yin àwọn bàbá yín jẹ mánà nínú aginjù wọ́n sì kú. Jésù wá sọ pé èmi ló ń jẹ ìyè, ẹni bá jẹ mí kò ní kú. Bẹ́ẹ̀ ni èmi ló ń jẹ tòótọ́. Jẹ́ n ka ìhìnrere Jòhánù yẹn ní orí 6, ìhìnrere Jòhánù orí 6 ẹsẹ̀ 48 sí ẹsẹ̀ 50, orí 6 ẹsẹ̀ 48 sí ẹsẹ̀ 50. Ẹ gbọ́, ó ní èmi ló ń jẹ ìyè, àwọn bàbá yín jẹ mánà ní aginjù wọ́n sì kú. Èyí ni oúnjẹ tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, kéèyàn lè máa jẹnu rẹ̀ kí ó má sì kú. Jésù ni, Jésù Kristi ló ń jẹ ìyè. Òun náà ni a tún pè ní ejò tí wọ́n rọ, tí Olúwa sọ fún Mósè nínú ìwé Númérì pé kó rọ. Jésù sọ ní Jòhánù orí 3 ẹsẹ̀ 14, ó ní bí Mósè ṣe gbé ejò sókè ní aginjù, ó ní bẹ́ẹ̀ ni a kò lè ṣàì gbé ọmọ èèyàn sókè. Pẹ́ńkẹ́ tó bá wò ó yóò yè. Àpẹẹrẹ míì tí a tún fi Jésù ní Jónà. Jésù náà sọ ní Mátíù orí 12 ẹsẹ̀ 40 pé bí Jónà ṣe gbé ọ̀sán 3 àtòru 3 nínú ibú, bẹ́ẹ̀ ni òun náà yóò gbé ọ̀sán 3 àti òru 3 nínú ilẹ̀. Ẹ̀yin àyànfẹ́, bí a ti rí pé Jésù Kristi ní a kọ nípa rẹ̀ láti inú Mátíù, láti inú Genesis títí dé Málákì, láti Genesis títí dé Ìfihàn, kó wá yé àwa onígbàgbọ́, àwa ọmọ Ọlọ́run ní ìsìn, pàápàá àwa oníwàásù, kí ẹnikẹ́ni wa kó má fojú àbùkù wo májẹ̀mú láéláé, nítorí pé májẹ̀mú láéláé yẹn ni àwọn àpọ́stélì Jésù Kristi ń lò, àwọn ọmọ ẹ̀yìn gbani ni àwọn ń lò láti fi wàásù ìyìn rere, torí pé ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ìwé májẹ̀mú láéláé ni Jésù náà ń tọ́ka sí tó fi ń bá àwọn èèyàn ara rẹ̀ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n mú yín lọ sínú ìwé mímọ́, kẹ́rí pé ìwàásù àwọn àpọ́stélì Jésù Kristi, àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́ nínú májẹ̀mú láéláé ni. Kí ẹnikẹ́ni wà kó má fojú láì fi tàbí kó máa wo ìwé májẹ̀mú láéláé bí ìwé tó ní àbùkù. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 ní ẹsẹ̀ 25, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹsẹ̀ 25. Ẹ gbọ́, nítorí Dáfídì ti wí nípa tirẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi, nítorí ó ń bẹ lé ọwọ́ ọ̀tún mi kí a má bàa ṣí mi nípò. Nítorí náà inú mi dùn, ahọ́n mi sì yọ̀ pẹ̀lúpẹ̀lú, ara mi yóò sì ṣí mi ní ìrètí, nítorí tí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ kí ó rí ìdìbàjẹ́. Ìwọ mú mi mọ́ ọ̀nà ìyè, ìwọ mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ. Ará, ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín ní gbangba ní ti Dáfídì bàbá ńlá pé ó kú, a sì sìn, ibojì rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ wa títí fi di òní yìí, nítorí tí í ṣe wòlíì, àti bí ó ti mọ̀ pé Ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀ òun ó mú ọ̀kan jókòó lórí ìtẹ́ rẹ̀,
ó rí èyí tẹ́lẹ̀. Ó sọ ti àjíǹde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ nípò òkú, bẹ́ẹ̀ lé ara rẹ̀ kò rí ìdìbàjẹ́. Jésù náà lé Ọlọ́run ti jí dìde. Ẹ jẹ́ kó yé yín ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́run yìí. Jésù ṣiṣẹ́ láàrin àwọn èèyàn Júù. Nígbà àwọn èèyàn Júù náà lọ pa wọ́n kàn mọ́gi. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí tààrò sọ́kọ́. Jésù Kristi kú. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ rí wọ́n kàn mọ́gi. Ó wá jíǹde. Ẹni ó wá jíǹde ni ó wá rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kàn máa wàásù ìyìn rere. Ìwàásù ìyìn rere ni Jésù Kristi. Ó wá sáyé ọmọ Ọlọ́run kan ṣoṣo. Ọlọ́run fúnra ara rẹ̀ nínú ènìyàn. Ó wá sáyé, ó kú fún ẹ̀ṣẹ̀ wa, a sín, ó sì jíǹde. Ẹ wá gbọ́, àwọn àpọ́stélì Pétérù ló wá ń wàásù wípé ó wá ń sọ ohun tí a ti ẹnu Dáfídì kọ nípasẹ̀ ẹ̀mí mímọ́ nínú Sáàmù. Pé kò ní jẹ́ kẹ́ni mímọ́ rẹ̀ orí ìdìbàjẹ́, pé Dáfídì fúnra rẹ̀ kú, ó jẹrà teyín nínú bòjì. Bẹ́ẹ̀ ni kò jíǹde. Pé kò sọ nípa rẹ̀, orí ògo Kristi ni. Orí ògo Kristi ni. Ó rí èyí tẹ́lẹ̀ ó sọ tí àjíǹde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú, bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdìbàjẹ́. Jésù náà yìí ni Ọlọ́run ti jí dìde. Ó ní ẹlẹ́rìí èyí tí gbogbo wa ń ṣe. Nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga, tí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ látọ̀dọ̀ Baba, ó tú èyí sílẹ̀ tí ẹ̀yin rí tí ẹ sì gbọ́. Dáfídì kọ̀ sáà gòkè lọ sọ́run. Ṣùgbọ́n ti kára rẹ̀ wípé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi. In tí mò ń jẹ́ kó yé yín fún ẹ̀yin oníwàásù àtẹ̀yin tẹ́ ẹ máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ Bíbélì, kẹ́ ẹ má fọwọ́ àbùkù kan májẹ̀mú láéláé, ẹja gbé májẹ̀mú láéláé lẹ̀ irọ́. Ẹ ní létí ẹ bá ní ìpìlẹ̀. Májẹ̀mú láéláé ní ìpìlẹ̀ Bíbélì. Májẹ̀mú titun ó ní òrùlé orí ọ̀rọ̀. Tí ẹ bá tún ka ìwé mímọ́ sí ẹ tún rí nínú orí 3 ní orí ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 25, ẹ rí ní orí 4 ẹsẹ̀ 11 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàá máa rí ìwé mímọ́ yẹn, ọ̀rọ̀ májẹ̀mú láéláé ni wọ́n máa ń fàyọ láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Ṣé wá rí káfẹ́nu ọ̀rọ̀ ìjóná? Ọ̀nà gbàlà tí Ọlọ́run ní látayébáyé kò pé méjì. Nípa orí ọ̀fẹ́ ni Ọlọ́run máa fi ń gbà ní ńlá nípa ìgbàgbọ́. Ẹ̀jẹ̀ ní ìpìlẹ̀ fún ìgbàlà. Nígbà tí Ábúráhámù ṣẹ̀ lọ́jọ́sí tí wọ́n wà ní ìhòòhò, Ọlọ́run fi ọ̀pá ẹran kan ó fawọ́ rẹ̀ bò wọ́n lára. Àwọn fúnra ara wọn ewé ọ̀pọ̀tọ́ ni wọ́n gán pọ̀ wọ́n fi bò wá ara wọn. Kò sì sí tí ewé tí wọ́n gán pọ̀ máa ṣe ni pé yóò rọ̀ lọ. Ábẹ́lì ó rú ẹbọ tó jẹ́ tẹ́wọ́gbà sí Ọlọ́run. Ẹbọ yẹn náà ni pé ó ta ẹ̀jẹ̀ sílẹ̀. Olúwa sọ pé láìsí ìtàjẹ̀ sílẹ̀ kò sí ìmùkúrú ẹ̀ṣẹ̀. Ọlọ́run ò wá gbẹ̀jẹ̀ ewúrẹ́ mọ́, kò gba tàgùntàn mọ́. Jésù Kristi ní ìpẹ̀kun ìrúbọ. Jésù Kristi ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Nípa ìgbàgbọ́ ni a ó sì fi gba ìgbàlà. Orí ọ̀fẹ́ Ọlọ́run ló sì ń gbanilà. Orí ọ̀fẹ́ Ọlọ́run yẹn tún ti wá tọ̀ yẹn wá. Ẹ gba Jésù Kristi ní Olúwa àtolùgbàlà yín. Nígbà Jésù bá wá dé sínú àyà yín, lẹ́sẹ̀ wa máa fi gbogbo ọjọ́ ayé, gbogbo àwa tá a ti gbàgbọ́, gbogbo ọjọ́ ayé wa láàfin máa wá Jésù. Jésù ní ẹ wá ìjọba ọ̀run náà àti òdodo ẹ̀. Jésù gangan ní ìjọba Ọlọ́run. Kí èmi kí o lè mọ̀ àti agbára ìyìnlẹ rẹ̀. Ọba ògo gba ọpẹ́ kó gbà yín wá. Ògo ní forúkọ rẹ̀. Fi ìbùkún sí ọ̀rọ̀ yìí o. Gba àwọn ẹlẹ́ṣẹ̀ là. Àwọn àgùntàn rẹ̀ tó ń bẹ lóde agbo fà wọ́n wá. Àwọn tí wọ́n sì ń pè ọ́ nínú ọkàn wọn pé Jésù wá gbà mí là, wá gbénú mi, Olúwa wá fi inú wọn ṣẹlẹ̀. Gbogbo ògo kó jẹ́ tiẹ̀. Ọlọ́run máa fi okun kún àwa ọmọ rẹ̀ sí, fi agbára kún wa nínú iṣẹ́ ìránṣẹ́ yìí láti tẹ̀síwájú láti máa jẹ́rìí rẹ̀ fún àwọn ènìyàn. Gbogbo àtìlẹ́yìn gbogbo tí a nílò ni kó rán sí wa. Káyọ̀ ká dúpẹ́.
Jésù Kristi Olúwa wa. Àmín.